Ọjà ọmọ apá kejì. Ṣé Mide nífẹ̀ẹ́ ọmọ ló jẹ́ kó máa ṣe bó ṣe ń ṣe yìí ni àbí ọkùnrin náà ló ṣì wà lójú ẹ̀? Ẹ jẹ́ kí a mọ nǹkan tí ẹ rò nínú comment section, kí ẹ sì jẹ́ kí a mọ òṣèré tí ó gbé yín débẹ̀ jùlọ. Èmi ní tèmi, mo nífẹ̀ẹ́ sí Mide àti Bimbo Adebayo. Kí là ń perú eléyìí? Ó bí ọmọ fún ọkùnrin kò tún fẹ́. Ọkùnrin náà tún gba ọmọ sọ́dọ̀, ó ń tọ́jú ọmọ. Obìnrin tí ọkùnrin fẹ́ tún tọ́jú ọmọ. Ṣùgbọ́n gbogbo eléyìí kò tún tẹ́ ẹ lọ́rùn. Tó bá ti lọ sí ilé náà lọ wo ọmọ, á máa bá obìnrin náà jà. Kí ni Mide fẹ́ gangan? Ṣé ó fẹ́ padà sọ́dọ̀ ọkùnrin yìí ni àbí èwo ni? Ẹ̀yin olólùfẹ́ wa, tí ẹ bá nífẹ̀ẹ́ sí fíìmù Ọjà Ọmọ yìí, ẹ jẹ́ kí a mọ̀ nínú comment section, àti pé tí ẹ bá fẹ́ wo apá kìíní fíìmù yìí, ẹ lọ sórí Àpáta TV, ibẹ̀ lẹ́ ó ti rí i wò. Fún ẹ̀yin tí ẹ̀ ń rí fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ bá wa tẹ subscribe button, kí ẹ sì tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sí, kí a lè gbá yín láago nígbà tí apá kejì múvì yìí bá jáde. A kò ní rí jù báyìí lọ o. Ire lójú wa ó máa rí nígbà gbogbo. Ó dìgbà.